ọmọ Bọ́láńlé Àmọ̀kẹ́ o. mo dárin fálára mo dárin fàjèrò mo dá àtọ̀ràngún àga. bí n bá wá dátàyà Kọ́láwọlé kò burú o. òkè òní kúkú sólè àwọn bàbá rẹ̀ ọmọ ọlọ́fẹ́ àjàkágbéra lẹ̀ òdìdé. Àmọ̀kẹ́ o Àmọ̀kẹ́ owó Àmọ̀kẹ́ o Àmọ̀kẹ́ àtàtà alágogo lébùlébù abẹ́yìn àrò pélémọ̀ ó ń lọ lóde òkárà lé Àmọ̀kẹ́ o Àmọ̀kẹ́ ọmọ lògbàlògbà. ẹ bá ń kó ní tèmi Àmọ̀kẹ́ o, ẹ bá ń kó ní tèmi Àmọ̀kẹ́ o, aya mi Àmọ̀kẹ́ irú rẹ̀ ò sí o, aya mi Àmọ̀kẹ́ irú rẹ̀ sọ wọ́n o, ẹ bá ń kó ní tèmi Àmọ̀kẹ́ o. Ẹ bá ń kó ní tèmi Àmọ̀kẹ́ o, ẹ bá ń kó ní tèmi Àmọ̀kẹ́ o, aya mi Àmọ̀kẹ́ irú rẹ̀ ò sí o, aya mi Àmọ̀kẹ́ irú rẹ̀ sọ wọ́n o, ẹ bá ń kó ní tèmi Àmọ̀kẹ́ o. Aya láya mi, aya láya mi, aya tí èèfọ́ ọkọ ẹ̀ sílẹ̀ o. Aya láya mi, Aya tí èdè ojú tọkọ rẹ̀ o. aya láya mi, Aya tí èèfọ́ ọmọ ẹ̀ sílẹ̀ o. aya láya mi, aya tí èyẹyẹ ọkọ ẹ o, aya láya mi, aya tí èròjọ ọkọ ẹ o, aya láya mi, aya tí èfó ń dọkọ ẹ o. aya láya mi. Ìbálòdé tòní o, kòtòkò ọmọ Ajíbòǹdé o. Ahérèmọdé ọmọ yẹkoyẹko èmi lọ́gẹ̀dẹ̀ mọ yẹdóyẹdó. Òrèrè ilé ni mi ọmọ yẹlú ẹlú ṣe mo tún dé. Torí ìta ni mo ṣe ń ṣe lẹ́yìn ọmọ kó ẹlẹ́rìn. Mẹ́bí torí ìmọ̀, mẹ́bí torí ìmọ̀, mẹ́bí torí ìmọ̀ mọ́ mi ni ọmọ Bọ́láńlé o. Àmọ̀kẹ́ làmọ́ ní ọmọ nǹkan dídùn ẹnu mi Mọ́ríàmù mọ́ ń gbọ́. Òní ní sọ́jọ́ ìbí rẹ̀ gangan ọkọ rẹ̀ ló rán mi wá bí. Kọ́láwọlé ló rán mi wá o. Àjàgbé ló rán mi wó délẹ̀ yìí wá jọ pé wá mọ̀ kì í fẹ́ òun. Ó ní wá mọ̀ ká pọ́n bẹ́pọ̀ rẹ̀. Ó ní wá mọ̀ kẹ́yìn fújọ́ wa arẹwà. Arẹwà arẹwà lóbìnrin Àmọ̀kẹ́ àlá òkú ọdún. Ìyá Abdulkarim Àkànjí òkú ọdún o. Ìyá Sàlámù Àyìndé mo ní ọmọ ìjó yẹ̀yẹ́ ni. Ìyá Ridwan Àkànmú o. Mo ní kò sí bó ṣe lè pẹ́ láyé tó. Mo ló ní fojú sunkún àwọn ọmọ tó bí kó tó di pọ́ọ̀lù ẹgbẹ́ oníparí ọwọ́ rẹ̀ dànù. Ọmọ Sàláùdín Ọlájúmọ̀ kẹ́bí ọba ti wà ọmọ ń gbọ́ o. Ọmọ Símíátù Àṣàbí mo ní ọmọ fi gègé bọ̀rọ̀ ẹnu mi lọ. Ọ̀run dẹ́dẹ́ ọ̀run dẹ́dẹ́ ọ̀run dẹ́dẹ́ ọ̀run dẹ́dẹ́ kó bá ń tẹ̀lé fáwọn òbí rẹ̀ tó lọ bẹ́ẹ̀ tán bá wà gbélé ayé mọ́. Òkè òní ṣẹlẹ̀ bà, òkè òní ṣẹlẹ̀ bà, òkè òní ṣẹlẹ̀ bàbá rẹ̀ ni ẹ bá rí ẹbí. Ìwéré lé ẹbí bẹ́ẹ̀ náà ní ṣẹlẹ̀ mọ̀, ìbẹ̀kú ní ṣẹlẹ̀ mọ̀mọ́ rẹ̀. Ìwéré lé ọmọ ẹ̀kẹ́ ọmọ kóró ń pa, bẹ́ẹ̀ ni wọ́n kúkú pẹ̀lẹ́ àwọn ọmọ rẹ̀. Àmọ̀kẹ́ o, aláṣẹ àtolùdarí Mama Blue Food and Catering Service ní Houston, Texas. Ọmọ ti gbé máa wó wálé. Tẹ́ ẹ bá fẹ́ tó jẹ́ gidi, ó jẹ́ aláyọ̀ ọ̀dọ̀ wọn ni kẹ́ ẹ máa lọ. Aya Àjàgbé oríire àfiré. Akọ́nilédè o. Ìsọ̀lá ẹ̀sẹ̀ wá máa wí o. Wá máa wí ọba ìmọ̀hún akọrin. ó ṣe mo dúpẹ́ o, Àjọkẹ́ Òkòtó ọmọ Ajíbòǹdé o, ọmọ Bọ́láńlé o. Àmọ̀kẹ́ tí ó gbọ́rọ̀ lẹ́nu mi, ọ̀sọ́dún eléyìí ó ṣe tẹ̀mí tìrẹ gbogbo. Ikú ò ní filé rẹ̀ sóde, àrùn ò ní
ilé rẹ̀ sọ dẹ̀dẹ̀ Àmọ̀kẹ́ ó kúkú mọ̀ pẹ́yẹ bí òkè sọ wọ́n ní gbó obìnrin rere bí rẹ̀ ò wọ́pọ̀ èrò tó ń lọ tó ń bọ̀ ẹjẹ́ àjọyà k'Àmọ̀kẹ́ ẹjẹ́ àjọyà kí Mariam aya Kọ́láwọlé ẹjẹ́ àjọyà kí ọmọ Bọ́lá lé obìnrin rere. Kẹ̀rù àkàlà lẹ́rí lẹ́dá sábà bàbá ìyẹ̀rù òkí lẹ́rí lẹ́dá sàlà ńlọ́bí ọlá lọ́mí lẹ́rí lẹ́dá sàlà lápá sì rọra lámì
bẹ́ẹ̀ fẹ́ lámì ẹ dákun ẹ má jẹ́ kọ́bẹ̀ ó jìnlẹ̀ lápá mi ọmọ àbísù dára gbajà èdè pẹ́ẹ́pẹ́.